Tẹ́ bá wo fíìmù yìí ó lágbára gan ni o. Màmá wa Péjú Ògúnmọ́lá pìtú rìbìrìbì ń bẹ̀. Mo gbé fún màmá. Iṣẹ́ gidi ni màmá ṣe. Màmá jẹ́ kó yé wa wípé ògbóǹtarìgì eléré orí ìtàgé làwọn jẹ́. Màmá Queen of the Zanga. Gbogbo wa láti mọ̀ bó ṣe ń lọ nínú fíìmù yìí. Àwa tá bá ti wò ẹ jẹ́ ká lọ wò lórí Yorùbá Wood lórí YouTube. Ibẹ̀ ló wà. Ó ń gbóná fẹli. Apá kẹta báwo ló ṣe fẹ́ jẹ́ o. Ǹjẹ́ màmá Queen of the Zanga wọ́n máa gbà láti jẹ́ pé kí Jackson kó fẹ́ ọmọ àwọn apá kẹta ó máa lágbára gan ni o. Ẹ lè mọ bó ṣe rí lára mi gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì yìí tí ẹ ń bá wa fọkàn wò. Ẹ má jẹ́ ká dènà pẹnu. Tẹ́ bá wà lórí ìkànnì fúngbà àkọ́kọ́ ẹ má gbàgbé láti like kẹ́ ẹ dẹ̀ bá wa share kẹ́ ẹ lè máa tún jẹ́ kájọ gbé yẹ̀ wò kájọ máa wò bó ṣe ń lọ. Ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé bó ṣe ń lọ yìí tó bá jẹ́ pé ẹ̀yin ni Jackson tí màmá wa kọ̀ tó lóun ní jẹ́ kẹ́ ẹ fẹ́ ọmọ pẹ̀lú iṣẹ́ tẹ́ ń ṣe fún kí lè máa ṣe náà jẹ́ kí n rọ́wọ́ inú ní comment section yẹn. Ǹjẹ́ màmá tiẹ̀ máa gbà gan? Ǹjẹ́ màmá máa gbà kí Jackson kó fẹ́ ọmọ òun? Ẹ ṣé.